Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé lórí ọ̀rọ̀ woman tí ó ní àwọn fẹ́ máa han àwọn Yorùbá lémọ̀. Woman tó wà ní Canada yẹn ó ní mo ní kí n sọ̀rọ̀ fún wa ibi tọ́rọ̀ dé dúró. Ẹ̀wọ̀n pé mo sọ fún wa pé wọ́n ti gbé lọ ilé ẹjọ́, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tọ́rọ̀ dé dúró ni wípé wọ́n ti gba béèlì ẹ̀, ṣùgbọ́n ẹjọ́ ti parí síbẹ̀. So wọ́n ní kí wọ́n padà wá ní oṣù tó ń bọ̀ láti continue ìgbẹ́jọ́ yẹn. So ṣùgbọ́n ìkan nínú àwọn èèyàn wa tí wọ́n wà ní orílẹ̀-èdè Canada táwọn náà dẹ̀ lọ sílé ẹjọ́ yẹn, àwọn ṣàlàyé fún wa bí nǹkan ṣe lọ àti bí nǹkan ṣe lọ. Wọ́n ní ní ọjọ́ ìgbẹ́jọ́ yẹn tó wáyé ní ọ̀sẹ̀ yìí pé àwọn agbẹjọ́rò ẹ̀ wá, àwọn méjì tẹ̀lé àwọn agbẹjọ́rò ẹ̀. So wọ́n dẹ̀ ṣàlàyé sọ́tún ṣàlàyé sósì. Lára àwọn àwíjàre tó dẹ̀ sọ ni wípé kí wọ́n dáríjì òun, pé òun tọrọ àforíjì, pé òun ní sọ̀rọ̀ ẹ̀ mọ́, pé àṣìṣọ́ ni. So adájọ́ dẹ̀ ní òkè, ṣùgbọ́n iye ò túmọ̀ sí pé wọ́n ti da ẹjọ́ nù, wọn àdẹjọ́ nù. Ṣùgbọ́n lábẹ́ òfin irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn wọ́n lè gba béèlì ẹ̀. So lábẹ́ òfin wọ́n lè gba béèlì ẹ̀, ló jẹ́ kí wọ́n ní kó máa lọ ní kìí sí pé wọ́n ti da ẹjọ́ nù, ẹjọ́ ò ti parí síbẹ̀. So lábẹ́ òfin wọ́n kàn lè gba béèlì ẹ̀ ni. So nǹkan tí ó ṣẹlẹ̀ ni. So àwa ń bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n yẹn, torí ó ní òun fi ọ̀rọ̀ wá àwọn amòfin kan ní ẹnu wò ní orílẹ̀-èdè Canada pé kí ló ń wá máa ṣẹlẹ̀ ṣe ká ní ó tẹ̀ wá padà jẹ̀bi ẹ̀sùn yẹn, pé irú kí ni irú ẹjọ́ ọ̀nà ó lè dá fún wọn ní òfin orílẹ̀-èdè Canada. Tí èèyàn bá wúwa yẹn pé èèyàn mi fẹ́ lòyìnbó ẹni pé èèyàn dúnkòkò mọ́yàn, pé tó bá yẹ pé èèyàn dúnkòkò mọ́yàn, tó ìdúnkòkò tó dẹ̀ le tó la ẹ̀mí lọ, pé tó bá jẹ́ nínú òfin orílẹ̀-èdè Canada pé ẹ̀wọ̀n ọdún 2 sọdún 5 ẹ̀wọ̀n máa ń fún ẹni yẹn. Ó depend lórí bí ìdúnkòkò yẹn ó bá ṣe nọ́ọ̀rìn sí, pé ẹ̀wọ̀n ọdún 2 sí 5 ni a máa ń fún yàn. Pé ṣùgbọ́n ibi tọ́rọ̀ ń lọ ẹ̀ àwa tí mọ̀ bí adájọ́ máa gba àwíjàre ẹ̀ wọlé, bí wọ́n dẹ̀ máa dájọ́ fún pé ìjìyà wà fún nǹkan tó ṣe, pé kò sẹ́ni tó sì lè sọ. Ṣùgbọ́n ìgbẹ́jọ́ máa tẹ̀síwájú ní oṣù tó ń bọ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gba béèlì ẹ̀, ṣùgbọ́n wọn dá ẹjọ́ nítorí àwọn kan sọ pé ó tán yín ojú tì yín, wọ́n ti dẹjọ́ ní bó tẹ̀ pé inú tiwa ò dùn sí, torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí pé mo ṣe fídíò kan lánàá tí mo fi bá ìyàwó president wa àti ọ̀gá wa Saheed Okunbo wípé àwọn náà ti fẹnu wọn sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé kò pè fún ìṣọ̀kan orílẹ̀-èdè yìí tó dẹ̀ kó rí bẹ́ẹ̀. So ṣùgbọ́n ìgbésẹ̀ mi tí woman wá gbé tí ó máa padà da ọ̀rọ̀ rú, òun ni wípé kánú àwọn agbẹjọ́rò ẹ̀ padà ṣù ìyàwó Àbíkẹ́ Dábírí tó jẹ́ adarí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa tó wà lókè òkun, àwọn terrorists àwọn tó wà ní diasporas. So Àbíkẹ́ Dábírí, torí nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ẹ̀ mọ̀ pé òkè òkun ní nǹkan yìí ti ṣẹlẹ̀. So Àbíkẹ́ Dábírí wà lára wọn tí ó sọ bá ìjọba orílẹ̀-èdè Canada sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kó di pé House of Representatives wa náà wá kọ lẹ́tà sí ìjọba orílẹ̀-èdè Canada. So woman yìí àti lọ́ọ̀yẹ̀ wa ń béèrè $500,000 ni wọ́n náà wọ́n ń béèrè lọ́wọ́ Àbíkẹ́ Dábírí. So wọ́n dẹ̀ náà how to show federal government náà. So ṣùgbọ́n nígbà tá ń bá ìkan náà àwọn lawyers tó wà ní Canada sọ̀rọ̀ náà, kátà wọ́n sọ wípé ẹjọ́ yìí ò lẹ́sẹ̀ lẹ̀, torí Àbíkẹ́ Dábírí ní right láti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí position tó wà. So pé Àbíkẹ́ Dábírí ò ní pé kí wọ́n gbé Àbíkẹ́ Dábírí kọ́ ló ní kó gbé lọ ilé ẹjọ́, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló gbé lọ ilé ẹjọ́. Àbíkẹ́ Dábírí kan sọ pé kí ìjọba Canada kí wọ́n rí sí ọ̀rọ̀ yẹn ni, pé so ó dẹ̀ ní right láti sọ̀rọ̀ statement yẹn. So ara àwíjàre mi tí wọ́n yẹn náà tó wá sọ ni wípé ó sì jẹ́ nígbà tó dé orí tóun ni àwọn èèyàn sì react, pé ṣe bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ ọ̀rọ̀ rẹ̀ lórí social media tí ìjọba òde gbé ìgbésẹ̀, pé kódà pé ní orílẹ̀-èdè Austria sẹ́yìn pé Europe náà ló wà, pé àwọn kan sọ àwọn èèyàn kan sọ irú ọ̀rọ̀ yẹn tó jẹ́ àwọn Ìgbò ẹgbẹ́ wọn tí wọ́n sọ tí wọ́n dẹ̀ jẹ lọ, pé kí ló dé tí òun ṣe tó ń fi wá yàtọ̀ tó ń tẹnu ìjọba orílẹ̀-èdè ní ara nǹkan táwọn sọ ni pé ọ̀rọ̀ yẹn máa padà wú àwọn nǹkan mi jáde. So ìjọba orílẹ̀-èdè Canada ti wá kọ lẹ́tà sí orílẹ̀-èdè Austria láti, torí àwọn Europe yẹn máa ń ṣe papọ̀ ni, pé àwọn fẹ́ káwọn náà gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn, torí àwọn European countries wọ́n ní òfin tó jọ dè wọ́n náà bí ECOWAS ní òfin tó jọ dè wá. So ibi tó ìyá ẹ̀ tó fẹ́ fi tiẹ̀ kó bá àwọn tiẹ̀ tí àwọn tìrúbá àwọn ti jẹ lórí statement yẹn tẹ́lẹ̀ nìyẹn báyìí. So ibi tí ọ̀rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn.
ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mi fẹ́ bẹ̀ àwọn ọmọ ìyá wa torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló tún ti jáde ńsìn tán tó ti ń sọ àwọn ọ̀rọ̀ bákúgbé torí mo ti wà lórí ètò ọ̀gá mi kan Canada ní máa yẹn náà wá ń sọ nípa bí àwọn ọmọ ìyá wa yìí tó wà nílé Canada kàkà kí wọ́n tiẹ̀ máa kán bá wúmà yìí wí kí wọ́n ní ṣe kà bẹ́ẹ̀ tí wọ́n sọ pé nǹkan tó sọ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Yorùbá ò dá Yorùbá ṣe kíní kan Yorùbá ṣe kíní kan ó tiẹ̀ play fídíò kan níbi tí kan ti sọ pé àwọn làwọn wá develop Èkó àwọn làwọn bọ́ àwọn Yorùbá tó wà lÉkòó àwọn Yorùbá tó wà lÉkòó ọ̀lẹ ni wọ́n olóòórùn ni wọ́n lè ṣiṣẹ́ káníkì sáwọn ẹbí àtúrò wọn pa so kí sáà nídìí gbogbo eléyìí a ní à ń dé òkúrukú tẹnu àbọ̀ àwọn kan tó ń gbowó ẹ̀sùn náà wò àwọn ń defend yín pé àfẹ́kọ̀rọ̀ yìí escalate ẹ̀yin kan tó wá ń jáde ẹ̀ tó ń sọ̀rọ̀ pé ilẹ̀ ń bọ́ àwọn kan ẹ̀ ń ṣe kiri nǹkan sẹ́wọ̀n pé mo wo fídíò kan lẹ́nu jọ́ mẹ́ta yìí tí bọ̀bọ̀ kan tẹ́tí náà fi sniper sí ẹ̀wà mi ò bẹ́ẹ̀ ẹ̀yin náà wo àwọn bí ẹ wo fídíò yẹn mo wo bọ̀bọ̀ ọ̀dẹ léyìí mo wo ti lady tẹ́ ń wo yìí kì í ṣe ẹ̀yà wa ẹ̀yà kejì tá à ń sọ náà ni bọ̀bọ̀ yìí náà ẹ̀yà kejì tá à ń sọ náà ni tó fi sniper sí ẹ̀wà tí wọ́n ń ta fáwọn èèyàn ọmọ yìí náà ọmọ ọ̀dọ̀ ló ń ṣe lọ́dọ̀ àwọn Yorùbá kan wọ́n ní kó lọ bu epo pupa sí kó bá àwọn bu epo pupa kó da epo pupa láti inú kẹ́gì kan sí kẹ́gì kejì ó dẹ̀ lọ́nu kọ́nà ó dẹ̀ ń ṣe hélà lọ́wọ́ ó dẹ̀ tọ̀ sínú kọ́ọ̀pù ó dẹ̀ fẹ́ mí ìṣẹ̀mí epo pupa yẹn pẹ̀lú hélà yìí ká ní àwọn kan lórí nítorí pé nǹkan tí wọ́n ti gbọ́ lọ́dún àwọn fídíò tó ń jáde pé ọ̀tá wọn ní Yorùbá so àwọn náà tó wá wò pé gbogbo táwọn bá lè sí nípa àwọn láti kan Yorùbá lè mọ̀ káwọn máa hàn wọ́n lè mọ̀ so ara implication irú nǹkan yìí nìyẹn àwọn òdẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ ìdèrú lẹ́fìn yẹn làwa ṣe ń sọ láti jẹ́ pé táwọn ń sọ táwọn ń lo àwò táwọn fọgbọ́n tu àwọn èèyàn wa fọgbọ́n tu àwọn èèyàn wa so táwọn fọgbọ́n tu àwọn èèyàn wa tí ẹ̀yin wa ń sọ̀rọ̀ irú àwọn ọ̀rọ̀ yẹn ó máa kù díẹ̀ ká tó máa padà dojú ọ̀rọ̀ rú so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ìfẹ́ lò mo ṣe wá yìí mi ìkórìíra ẹ̀yà kankan èmi máa ń sọ kí mo fẹ́ kórìíra ẹ̀yà kankan sí tí mo bá tutù tó nítorí ẹ̀yà kan tó bá dọ̀la tó bá jẹ́ pé ọmọ ẹ̀yà tí mo sọ̀rọ̀ ń pa yẹn lọ́mọ mi padà gbé wálé gẹ́gẹ́ bí ọkọ tàbí ìyàwó ńkọ́ sójú òtí mi ṣé mi kọ́ payà kọ́rọ̀ mi jẹ sáwọn èèyàn kan sọ pé ẹ̀rí ẹni tí tó ń tàn wá ń gbá yẹn lélẹ̀ so ìkan náà ní gbogbo wa èèyàn ni wá so ọ̀rọ̀ pé èmi ti Paul wọn ta Paul yẹn ẹ jẹ́ ká gbé yẹn sílẹ̀ then tí a rí àwọn nǹkan kan wà tí àwọn ẹ̀yà yóò mọ̀ pa Yorùbá kó èèyàn mọ́ra Yorùbá kó èèyàn mọ́ra ó kàn yẹ pé ọ̀ka ni wá ọ̀ka ni Yorùbá tó bá tẹ̀ wá nílùú mọ́lẹ̀ a kì í sọ̀rọ̀ ṣùgbọ́n má rò pé tó pé Yorùbá ti kó ẹ mọ́ra yẹn kó wá rò pé ó ti di landlord torí nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ ò lè gbà kó ṣẹlẹ̀ ní ìlú wọn là ń gbà ní ọ̀dọ̀ wa so òyìn òdẹ̀ mí pé àti jókòó nú báwo náà sì dá wa yẹn akóyàn mọ́ra ó ní ẹ̀kọ́ yẹ pé region wa wà well developed ju other regions lọ ní Nàìjíríà so ní òní pé ká máa sọ̀rọ̀ ní sọ pé bí àwọn kẹta ń ṣe so ẹ bọ̀wọ̀ fún àṣà ibi tí ẹ̀ ń gbé ẹ bọ̀wọ̀ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ ti pẹ́ ń bẹ̀ òtún ìpẹ́ ti pé ẹ lè máa tẹjú wọn mọ́lẹ̀ sẹ́kọ̀ ẹjọ́ ẹ jẹ́ ká fìfẹ́ lò mi ò kórìíra ẹ̀yà kankan Adeomade lórúkọ mi ẹ bá mi pín fídíò ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adeomade TV ire ó dàbọ̀.